Watch your words or face the wrath of Yoruba nation, Gani Adams tells Northerners as he calls them jokers. Hello guys, you're welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. The Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Ìbà Gani Adams, through his Facebook page, has reacted to the ongoing crisis between Yorubas and Fulani herdsmen. He described the Arewa Consultative Forum and Miyetti Allah Cattle Breeders Association of Nigeria as chokers. He spoke against the backdrop of threats by the Northern Groups and Herders Association to attack the Southwest in a reprisal mission. Ìbà Gani Adams declared that any attempt by the North against the Southwest will fail. Adams, in a statement by his special assistant on media, Kehinde Aderemi, expressed concern about the security situation in the Southwest, stating that threats of attack on the region can fuel further crises in Ibarapa in Oyo State and Ondo, where Governor Rotimi Akeredolu warned herders to stay off government forests and will certainly affect the entire nation. He said the apex organization in the North and Herders Association should watch their statements or face the wrath of the Yoruba nation. By their inciting statement, the North are beating war drums. Adams also added, "From my findings, what is playing out in the last 3 days, especially in the social media, is evident that there are some enemies and political elements both within and outside our region, using the bravery of Sunday Igboho as a coordinated attempt to soil my name and also put my efforts in the past 20 years in the struggle to test. My silence in the last 3 days doesn't portray me as a coward, but by virtue of my position as the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, I am bound by my conscience and conviction to act accordingly when the time is right, and I must also consult widely before taking any action." Adams, however, warned the North to stay away from attempts to cause mayhem in the Southwest. Hence, the situation could generate into further chaos that might affect the entire nation. Àwọn tó kó máa ṣe wọ́n jẹ́ sí wọ́n padà fi mọ́ lẹ̀ ní tí a fún sọ pé àwọn ọmọ ìlú ìsìn ọ̀pọ̀lọpọ̀ àtàrí àwọn tó fi wá fún wọn. wọ́n ti ní wọn lọ́wọ́ bá rí bí sí wọn ọlọ́pàá fi mọ́ lẹ̀ ìran ìbò yóò ní náà mo ní Facebook wá sọ. ọgbà ọ̀dà mi kò sí lọ́fẹ́ sí ọlọ́run ní jẹ́lẹ̀ Yorùbá bàjẹ́ wọ́n àwọn ilé máa bèèrè àwọn ìyá yẹn pé abo tiẹ̀ dà abo rẹ̀ dà wọ́n dò ó jí wọn gbé ẹ tó bá gbowó tó kéré lọ́wọ́ 10 million ni ẹ wo ru dókítà tán lọ pa yẹn Dr. Aborode ó gba PhD ó wá lọ lú èbó lo 20 years ó pawó ó wá wá lu bàbá ẹ̀ ó dá oko rẹpẹtẹ wọ́n wá fi Fúlàní wọ́n fi mọ̀lú jẹ́ko ó wá lọ bá Sẹ́ríkì yẹn ipe Sẹ́ríkì Sálíù yẹn pé wọ́n jẹ oko òun wọ́n dẹ̀ dé mọ́ gímẹ̀ wọ́n dẹ̀ pẹ́pà ní ìwà yẹn wọ́n rẹ̀ pé wọ́n lọ́dọ̀ Sẹ́ríkì pọ̀t mẹ́ta lẹ́ẹ̀kànkẹ́ tó dọ́dọ̀ Sẹ́ríkì táwọn Fúlàní kò ní dínà wọ́n gbé ju pọ́ọ̀sì báyìí ní gàngàn yẹn wọn ò bí ẹnibọ̀dì tó lè lọ́dọ̀ ẹ lọ́dọ̀ Sẹ́ríkì nílẹ̀ bẹ́bí sì gidi àtúwà lọ́bẹ̀ ẹ̀ ń sẹnu gómìnà wa ń sẹnu ee wọn á jẹ sí mọ́kànlá gbẹdẹ gbẹdẹ tí ń bọ̀ ọlọ́mọ ọlọ́mọ yìí ni mo tẹ́lẹ̀ wáyẹ àmọ̀pá lè rí báyìí àwọn ọgbà tá a jẹ́ nǹkan àwọn agídí ṣe pàdé àwọn ajẹ́ nǹkan tá a lẹ́nu àwọn dẹ́rù bá wọn èyí lókun fíìmù ni ó kù yẹn àti bímọ tí a bá fa wàhálà tó dé stéèjì kan tẹ́yìn bá kú àwọn ọmọ sọ pé àtọ̀ bàbá mi. wọ́n á jà sára wa. ó rẹ̀ sásìkò yìí kì í sásìkò yìí ogún ọdún lẹ́ni gbangba ìlú láti Yorùbá bá pín tí gbogbo wa bá ń jọ ń ṣe ìgbádùn lẹ́ Yorùbá àwọn alẹ́ wọn àti di mùsùlùmí báyìí o àti wòlíì báyìí o bọ̀ àkọ́kọ́ dúró ná òmìnira kọ́kọ́ wà fún Yorùbá ná ẹ̀rì wá sọ gbogbo àwọn bàbá Adémógùn gbogbo àwọn bá ẹ̀ fún ọ lẹ́nu nígbà tí bàbá Adéṣẹ́jì Adérẹ̀mí ń bẹ láyé nífẹ̀ẹ́ mi bá Ifẹ̀ lájọ wà yìí òyìnbó tó jẹ́ olórí gbogbo mínísítà prime minister ń gbà yẹn ó ní kí bàbá Adéṣẹ́jì Adérẹ̀mí kọ́ wá bàbá ni wọn ò bí ẹrẹ Ọọ̀ni ò kì í fò odò gbogbo agbára prime minister rẹ mọ gbé bọ̀ ń fẹ̀ ni ìbá Ọọ̀ni Ọọ̀ni Ẹ̀sìnjú Adé gbogbo àbáṣọ gbàgbára wọn bí ni wọn á gboyè bàbá òní kò ń bí ẹ wọn á gboyè ní ẹdùbálẹ̀ ní ọ̀sán bí
kẹ́ mọ bó ṣe lọ kẹ́ mọ kúrò wájú yìí lọ ẹ̀yin dẹ̀ wá dẹ̀ change gbogbo kọ́ sí yàrá ẹ gbọ́dọ̀ mọ gbàgbára ẹ wá sọ́dọ̀ àwọn bàbá wa ọba wa kẹ́ mọ kíra yín lẹ̀ mẹ́ wọn ò tí ì bí ohun tó lè bọ́ jẹ́ tọ́ bá déwájú àwọn tí Buhari bá dé ọ́fíìsì àfin àwọn ẹ̀mí àwọn ilé Haúsá yóò sì mọ̀ sí ránkàyédè tọ́ bá dọ́dọ̀ àwọn bàbá tí wọ́n yọ̀ náwó sí wọn níbi àwà yìí ẹ̀rẹ̀ wá sọ wá dídì rìn gbogbo ẹ̀rẹ̀ wá lè sọ̀rọ̀ ẹ̀rẹ̀ fíà kí ló fẹ́ ṣẹlẹ̀ yóò tá a kó lọ́mọ ẹ̀ mọ́ dẹ́rù bà wá o èmi tẹ́tẹ́ mọ́ dẹ́rù bà náà ọlọ́pàá ó mọ̀ mọ́ ta ni ẹ̀ ṣe fíìmù ni. fóònù ẹ̀ ń fọ̀ ní ìsìn. Ọlọ́run ní jẹ́. bàbá ọ̀rọ̀ mi. Ó jẹ́rìí. Àwọn ọlọ́pàá mi lápò mi. Ebi wọ́n ti kóra wọn dé. Èmi náà bá fẹ́ yára lù. Wọ́n ni wọ́n tọ́nu padà ní. Ẹgbẹ́ ìmọ̀ ni wọ́n ṣe fíìmù ní ibi tó lé dé náà wọ́n tó ṣe. Àwọn ọmọ tí ń jẹ lọ́dọ̀ mi àwọn ìlú ìyẹn mú yẹn wọ́n fẹ́ fún mi. Wọ́n mọ̀ pé mi làwọn ń jẹ. Àwọn ọmọ eléyìí ẹ̀ ìwọ́ yìí ni. Àwọn eléyìí fẹ́ kú pé kí wọ́n ṣẹlẹ̀. Ayé lè fẹ́ dẹ́wò. Ó ṣe dídì yẹn. Níjọ́ kẹ́lẹ́ ìlú ìdókòó. Ẹnìkan náà lọ́dẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo asọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ó ti lọ ọdún tó àjọ ni wọ́n ní aláṣẹ ṣe kí bọ́ọ̀lù àfẹ́rẹ́ ìgbà ìgbà ọmọ ọdún àjọ ni wọ́n àwọn ọmọ ọdún àjọ ọmọ ọdún àlọ́ Àti Gànà nílùú mi. wọ́n gbé alága ló gbàgbọ́ tí wọ́n bẹ̀ yẹn wọ́n gba 20 million kó tó gbélé. 20 million. Recent alága báyìí. Bẹ́ẹ̀ni béèrè pélé kó béèrè. 30 million. Ọmọ ìbọ̀dọ̀ fojú pa ẹrẹ́ tọ́rọ́ lọ́wọ́ lè béèrè. Ọkàn láyé dúró pé kí n kí àgbà mọ̀rọ̀ wa. Àjà sọ́lá. Àjà sọ́lá wa. Ó bàbá dáhùn. Àgbà ìbọ̀dọ̀ àgbà. Bàbá mi jẹ́. Ó bá jà sọ́lá. Aṣeré. Ó ní ìgò yìí. Ó